bákan náà alùsùnà ọ̀rọ̀ wọn máa ń fi kún lukùn a lè jókòó bá a ṣe jókòó yìí lórí ọ̀rọ̀ ẹyọ kan kó ní kálukú ọ̀sọ̀ ńtọ́ bá mà nípa rẹ̀ kọ́rọ̀ wa lọ polisi mẹ́rin ó wà bẹ́ẹ̀ nu fiqh. àti wọlé wọn bí a ti máa ń ṣe mítìnì yẹn máa gbọ́ al-khilafatul islamiyya rukunun min arkanil islam. ṣégun mo parọ́ ẹ fojú rí abẹ́ ẹ fojú rí wọ́n lẹ́lẹ́rìí rẹ wà lọ́rùn ẹ̀ǹgẹ̀ ní kàbúrò àbí ìbẹ̀rẹ̀ ẹ̀rọ náà nù wàláì genesis problem ni. àwọn olóòní yẹn bó lẹ́sẹ̀ tú àkídà ṣíya tẹ̀ ní tú kan ibẹ̀ nìire al-imamatu inda ṣíya rukunun min arkanil islam lidhalika kaffaru Aba Bakrin wa Umara wa Uthman wa ghayruhum min as-sahaba. torí kí náà torí ẹ̀ pé wọ́n ń kèfèrí wọ́n ní wọ́n gbé rúkúnù yẹn síbi tó yẹ ká gbé sí Ali tó yẹ kó gba pàtì tí baba Fatima kú láyé wọ́n wá lè gbé fẹ́ lómi ìdán wọ́n ti ṣe ní wọ́n ti di kèfèrí. kò sí gbogbo ntẹ́lẹ̀ máa sọ láyé nípa aláburú tí ṣíà ṣe tí rọ́fídọ̀ ṣe abẹ́ kí ni o al-hukmu awil imama abẹ́rẹ́ náà lẹ́tì máa sọ̀rọ̀ because genesis problem wọn ibi ìmáàmà náà. ad'u ila Allahi ala basira kọ́lọ̀ ń dákun kò sí wa bẹ́ẹ̀ ahlùsùnà máa ń pèpè lọ sọ́dọ̀ lọ ìdí nu tẹ́fìrí kó ahlùsùnà wọ́n yí padà dẹgbẹ́ ahlùsùnà máa ń pèpè lọ sọ́dọ̀ lọ ìdí nu tẹ́fìrí kó ahlùsùnà wọ́n yí padà dẹgbẹ́ ahlùsùnà máa ń pèpè lọ sọ́dọ̀ lọ ìdí nu tẹ́fìrí kó ahlùsùnà wọ́n yí padà dẹgbẹ́ wọ́n yí padà dẹgbẹ́ nítorí pé ẹ̀sìn làwọn ń ṣe nítorí pawápọ̀ tá a fi jọ máa péjọ kò jùrú nǹkan báyìí lọ ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. yẹn ló fà tí alákọ̀ àwọn àti rọ́fídọ́ alákọ̀ tó ń mọtí iná tó ń jí dán ó nípa débi pé àwọn èèyàn yìí ṣe ń súnà kéèyàn máa wulẹ̀ tán ara wọn jẹ́rìí. yẹn ló fà àwọn camouflage wa nínú ìlú yìí náà ó kọ́ tẹ́ ẹ̀ bá ń jẹ́ sómi yọ identity dáwà súnà ṣe dáwà tó ń nifaq má fi mujamala tún wọlé amọ̀rọ̀ wágọ̀. ìkwánu ni ìkwánu ń jẹ kéèyàn máa wà Nàìjíríà kó máa sọ̀rọ̀ ẹ̀ ló kọ̀ mí ẹ̀ kàn fi dúdú pé fún wáwọn èèyàn ni níta ẹ̀ bá ń jẹ́ ni ẹ̀ sọ. kálukú onílé declare pé bá ń ṣe jẹ́rìí kìnnì kan bọ̀rọ̀ ọbọ̀ bí ti rí lẹ́rìí ni ẹ̀sọ́ tí ẹ bá ń ṣeré alùsùnà dáwà tó bá ti ní zọ́hìr wà zọ́hìruhum yukhalifu batinahum wà batinuhum yukhalifu zọ́hìrahum dáwàtún nifaq dáwà nifaq ní bila shakin wà dáwàtún ṣíà dáwàtún nifaq. kìí kàn sí pé kákan wà ígà pẹ̀lú pé a fẹ́ yọ àwọn èèyàn kúrò ní Islam. ká máa wá gbòǹgbẹ àti bàdá èèyàn kí láàfin yẹn sí gbọ́ yẹn nínú ọdíò kan lálá yẹn akúnà wa sheikhuna Dr. yẹn Sharafuddin kọ́lọ́nkọ́ bá ní ṣe dáadáa fún wọn wọ́n ní wọ́n sọ yẹn bóyá lánàá ìgbé àwa nǹkan mi fún wa bí kí wọ́n dá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àlè tẹ̀bà tí ìyẹn nìkan kama zakara sheikhuna Sheikhul Islam Ibn Taymiyyah fi risalatul Hamawiyya ó ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ń bí díà ojú méjì la gbọ́dọ̀ máa fi wò wọ́n bí aynul qadari wa aynu ash-shar'i bàbá fojú kádàrá wò wọ́n rè abẹ́lọ́n fún wọn pọ́lọ́n tó sàlámà rí báyìí kọ́lọ́n bá ní yí yín padà bàbá fojú ṣẹ̀ríà wò wọn tó bá yẹ ká ibà wọn lò rè á fi bá wọn lò sánsan yóò bá yẹn bá dá àwọn bá dẹ yóò bá yẹ kán jìnnà sí wọn jìnnà sí yóò bá yẹ kán wọnú àwọn èèyàn against ẹ wọn wọnú àwọn èèyàn against ẹ bala karama. ṣé gbogbo ẹni tí ń ṣẹgbẹ́ from A to Z àlè rẹ ni tí ń tẹ̀lé súnà nù wa ẹ máa dá mi lóhùn wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada'a 'ala an-nas ẹ̀yin sálábòsì tá àlè rẹ ni tí ń tẹ̀lé súnà nù àti ń ṣẹgbẹ́ àbá àlè rí immediately tó bá ti wẹnu ọ̀nà ẹgbẹ́ ó ti di condemn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ká tó péyàn lé súnà rè ọ̀rọ̀ ọ̀rẹ́ mi mo gba tiẹ̀ mi náà gba tiẹ̀ yìí tán ká dán yẹn ni òkèlè wo fi sunna la èyí fi yàn sínú sunna fi yàn bá fi rẹ̀ síbẹ̀ èyí sì yọ yàn kú àfi bẹ́ẹ̀ yàn bá yọ rẹ̀.